ò lérò pé mo lè kọ́lé mọ́ láyé lẹ́yìn tí mo ti pé ẹni 70 ọdún kí n tó jẹ ilé tó rẹwà níbi àjọ̀dún iléeṣẹ́ rédíò Ayéfẹ́lẹ́. Èmi kọ́ ò, Màmá Àmínà ló sọ bẹ́ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní orí tí yóò lani ló ń gbé aláwo reko ni. Báyìí ni ọ̀rọ̀ ṣe rí pẹ̀lú Màmá Àmínà Dáìró, ìyá eléèdú nílùú Ìbàdàn tó jẹ ilé tó rẹwà níbi àjọ̀dún ọdún 10 iléeṣẹ́ rédíò Yínká Ayéfẹ́lẹ́ Fresh FM nìbàdàn. Màmá sọ fún iléeṣẹ́ ìròyìn Yorùbá wípé níṣe ló dàbí àlá àbí irọ́ ni, ṣé ilé lélẹ́yìí ṣá, ṣé èmi náà ni màá ní, ṣé wọ́n á fún mi ní, àbí wọ́n fi ń ṣe arúmọjẹ, ìpolówó ọjà ni. Oríṣiríṣi ìpèníjà ni Màmá Dáìró ti kojú lórí ọ̀rọ̀ níní ilé àti lẹ́nu òwèédú tí màmá ń ṣe kí ìyá náà tó jẹ ẹ̀bùn ilé. Màmá ní èmi kì í ta tẹ́tẹ́ o, kódà mo ṣiṣẹ́ akọ̀wé púùlù rí nígbà tí mo wà lọ́mọge, ṣùgbọ́n eléyìí ìgbà tí mo dẹ̀ ti ra aṣọ ni mo fi já tíkẹ́ẹ̀tì ẹyọ kan ní 12,000 náírà. Kì í ṣe pé ẹnìkan ló sọ pé kí n lọ tá o, ẹ̀mí Ọlọ́run ló sọ pé kí n lọ ra aṣọ Ayéfẹ́lẹ́ o. Màmá Àmínà ni ó ya àwọn lẹ́nu nígbà táwọn wọ ilé náà táwọn sì wo inú rẹ̀ káàkiri tí Ayéfẹ́lẹ́ fúnra rẹ̀ sì mú kọ́kọ́rọ́ ilé fún màmá. Mi ò lè sùn fún odidi ọjọ́ 3. Mo ṣáà ń wò pé ṣé wọ́n fún mi ni àbí báwo ni mo ṣe fẹ́ ṣe. Àmọ́ Ọlọ́run ló yẹ o, mo ti jìyà lórí ọ̀rọ̀ ilé, mo ti ra ilẹ̀, mo sì ti ṣe gbogbo rẹ̀. Wọ́n gbà á lọ́wọ́ mi, wọ́n ní kí n lọ wá 1,100 náírà wá láti fi gba ilẹ̀ mi padà, ṣùgbọ́n mi ò rówó náà. Màmá ní èyí ló jẹ́ kí n gbé ọkọ̀ sọ́dọ̀ Ọlọ́run pé lẹ́yìn kí n máa jẹun nìkan ló kù báyìí tí mo ti pé ẹni 70 ọdún. Àmọ́ Ọlọ́run wà pẹ̀lú mi torí ó dàbí ẹnu pé èèyàn sọ̀rọ̀ fún èèyàn tí ẹni náà sì ń ṣe nǹkan tí èèyàn béèrè ló ṣe rí nínú ọ̀rọ̀ tiẹ̀. Olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Fresh FM Yínká Ayéfẹ́lẹ́ sọ pé kó tó di ọjọ́ àjọ̀dún tí a ṣe yìí ni mọ̀mọ́ ti fẹ́ wá ta Ayéfẹ́lẹ́ lọ́rẹ. Wọ́n fẹ́ gbé èédú wá fún mi pé kí n fi ṣe àsun, kì í ṣe pé bóyá adọ́gbọ́n sí rárá. Mi ò mọ ọjọ́ tí wọ́n já tíkẹ́ẹ̀tì, àmọ́ a dúpẹ́ fún ibi tó já sí, inú èmi gan dùn fún ibi tó já sí. Ayéfẹ́lẹ́ ní gbogbo àwọn tó ra tíkẹ́ẹ̀tì ní inú wọn dùn fún ibi tó já sí torí pé ó jẹ́ òótọ́. Wọ́n dẹ̀ rí pé àníyàn ni Ọlọ́run fi fún màmá ní oore ọ̀tun. Ẹ ṣeun tí à ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.